awuyewuye lórí bí wọ́n ṣe fi orúkọ Osimhen tí wọ́n fi sọ mọ́sálásí àwọn mùsùlùmí ní àbùkù ńlá ni o. awuyewuye ti bẹ́ sílẹ̀ báyìí lórí bí wọ́n ṣe fi orúkọ ẹlẹ́sìn ayò ọmọ Nàìjíríà tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ Galatasaray lórílẹ̀‐èdè Turkey Osimhen tí wọ́n fi sọ mọ́sálásí kan ní orílẹ̀‐èdè náà. láìpẹ́ yìí ó ní Osimhen mọ̀ padà sí Turkey láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ fún ìgbáradì fún sáà bọ́ọ̀lù tuntun nínú ìdíje líìgì Turkey àti káàkiri ilẹ̀ Yúróòpù. gẹ́gẹ́ bí ìwé ìròyìn eré ìdárayá Fanatic tó wà ní Turkey gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, mọ́sálásí Bulut tó wà lẹ́kùn Karate ní Konya ń làwọn èèyàn ṣàdédé rí wípé ó mà ti di mọ́sálásí Osimhen lórí áàpù ìtọ́nisọ́nà tí wọ́n ń pè ní Google Map. ọdún 2008 ń la mọ̀ gbọ́ pé wọ́n mọ̀ sí mọ́sálásí ọ̀hún ní orílẹ̀-èdè Turkey. ọ̀pọ̀ àwọn olùjọ́sìn òun wọ́n mọ̀ korojú sí bí orúkọ mọ́sálásí ọ̀hún bó ṣe yí padà sí orúkọ Osimhen. wọ́n sì ń pè fún kí wọ́n dá orúkọ mọ́sálásí náà padà sí orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀. mọ́sálásí Bulut ńlá mọ́ mọ́sálásí yìí ńlá mọ́ sí o látìgbà tí wọ́n ti ń jọ́sìn níbẹ̀. àwa ò faramọ́ kí wọ́n fi orúkọ Osimhen kí wọ́n fi sọ mọ́sálásí wa. onígbàgbọ́ ni Osimhen. a fẹ́ kí àwọn aláṣẹ kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì dá orúkọ mọ́sálásí náà padà sí mọ́sálásí Bulut tó ń jẹ́ tẹ́lẹ̀. olùjọ́sìn kan ló sọ bẹ́ẹ̀. olùjọ́sìn mọ́sálásí mìíràn ó mà sọ wípé ohun tó wà lórí ìtàkùn ayélujára ó mà ní wípé mọ́sálásí Bulut ó ti di mọ́sálásí Osimhen, ṣùgbọ́n mọ́sálásí Bulut ń làwọn ọmọ mọ́sálásí náà sí fún bíi ọdún mẹ́wàá báyìí. Osimhen kì í ṣe agbábọ́ọ̀lù tó wá láti Konyaspor, kò sì ṣe nǹkan kan fún mọ́sálásí yìí. agbábọ́ọ̀lù Osimhen kì í ṣe ẹnìkan tí àwọn èèyàn Konya tí kò lè gbàgbé láéláé o. nítorí náà ìgbésẹ̀ láti fi orúkọ rẹ̀ sọ mọ́sálásí Bulut kò yé wa o. Zeki Yeliasi tó náà jẹ́ ọ̀kan lára àwọn èèyàn láwùjọ tí mọ́sálásí náà tó wà, ó mà sọ wípé nǹkan tó lè mú inú bí èèyàn ó ní bí wọ́n ṣe fi orúkọ Osimhen tí wọ́n fi sọ mọ́sálásí Bulut. Yeliasi ó ní nǹkan ìtìjú ó ní kí wọ́n fi orúkọ ẹni tí kìí ṣe mùsùlùmí kí wọ́n fi sọ mọ́sálásí. a rí eléyìí gẹ́gẹ́ bí ọ̀nà láti tàbùkù àwọn mùsùlùmí, àwọn èèyàn àwùjọ tí mọ́sálásí yìí wà àti mọ́sálásí yìí gan fúnra lára rẹ̀. a wá rọ̀ àwọn aláṣẹ láti ṣe òfin tí kò ní jẹ́ kó rọrùn láti máa pààrọ̀ orúkọ mọ́sálásí gẹ́gẹ́ bí èyí tó ṣẹlẹ̀ yìí. kò sí ẹni tó lè fìdí rẹ̀ múlẹ̀ bóyá Osimhen bóyá ó mọ̀ nípa ìgbésẹ̀ láti fi orúkọ rẹ̀ sọ mọ́sálásí ní Turkey. Osimhen ó mà fakọyọ ní sáà bọ́ọ̀lù tó kọjá. góòlù 37 òun ló gbá sáwọn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray. lẹ́yìn náà ìní ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ó mà ló mara pátápátá o láti kọ agbábọ́ọ̀lù Napoli tí wọ́n ti yá lù tẹ́lẹ̀. Osimhen ó ní agbábọ́ọ̀lù tí wọ́n fi owó tó má pọ̀ jùlọ tí wọ́n fi rà nínú ìtàn eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Turkey lẹ́yìn tí Galatasaray tó rà ní £75 million. àdúrà gbòòlùwà tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa ètò alọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀, ọlọ́wọ́ bá rẹ̀ yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.